founding fathers ni àwọn orúkọ founding fathers Okay. irú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Fẹlá nìkan Okay. àwọn orúkọ yẹn ló máa ń fún yàn. Òṣì nǹkan tó ń dá láti sọ ni pé àwọn kan wà tó yẹ pé tó bá ní ṣètò wọn lé ní sọ́ọ̀lì fún ọ ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ bí. pé àwọn náà ni founding father ẹgbẹ́ ta ṣe yìí. kí ló ń jẹ́ kábìn? Chief Bushra. Chief Bishop. Bẹ́ẹ̀ sà. ok àwọn ṣáyàn. Number 4 àbí. Bẹ́ẹ̀ sà. Number 4 Okay. àwọn yá ṣàlàyé ó ṣe wọlé. Ó ní kó ṣe pé wọ́n bá àgbọn lọ́wọ́ Bushra nìkan. Ẹ̀mọ̀dẹ̀mọ̀ bí wọ́n ṣe dọ́wọ́ ẹni tó dẹ̀ gbé fún kẹ̀yìn tó kú. My name is SP Omolola Odutola. I'm the Police Public Relations Officer for Ogun State Police Command. This morning, I would just like to quickly run through what has been happening in our command, that is the Ogun State Police Command, and also bring a kind of reassurance to the citizens of Ogun State to also enlighten you and tell you that the state is relatively peaceful and safe. Recently, we had a case of cultism in Ogun State Police Command. I need people out there, that is the citizens of Ogun State, to be assured that as much as there's a police office here in Ilewero, we are going to go after them, we are going to get them arrested, and we'll definitely get them prosecuted. Ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa wò wá ní ìkànnì Ajara Malefa TV lágbára Ọlọ́run bá ní súra wa kí máa gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn yẹn SP Ọmọlọ́lá Odùtọ́lá kí n fi yẹn yà ní ẹ̀ka SWAT mo kí wọn dáadáa kí n máa fi yẹn kí SP Salami Murphy náà wọn kò ṣe takuntakun láwọn sòǹgbé wọn agbé orí fún gbogbo iléeṣẹ́ ọlọ́pàá pátápátá eléyìí tó wà lẹ́ka tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ògùn. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn eléyìí tí a mọ̀ sí ààyè òun náà ní iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n tún ti rí ọwọ́ tó. arákùnrin kí lorúkọ ẹ̀? John Nkechi. gbóhùn sókè. John Nkechi. John Nkechi. ọmọ ìlú wo ni ẹ́? Ọmọ Igbo ni sà. ọmọ Igbo ni ẹ́? níbo ni ìlú ẹ níbo ni ọmọ Igbo tiẹ̀? Enugu. Enugu Abakaliki. sọ̀rọ̀ sókè. Enugu. Enugu. bàbá àti ìyá ẹ̀ ńkọ́? Mo ní bàbá mọ̀ ṣùgbọ́n mo ní ìyá. ibo náà bí ẹ sí? Ìjẹ̀bú-Òde nígbà yẹn. Ìjẹ̀bú-Òde náà bí ẹ sí o sì ní ìyá? Bẹ́ẹ̀ni. kí lórúkọ ìyá ẹ̀? Esther. Esther kí ni? Esther Anna. Anna. Ìlú wo ló ń gbé? Ìjẹ̀bú-Òde náà lọ. Ìjẹ̀bú-Òde náà wà. Iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Ọmọ mi ṣàgbẹ̀ náà ṣe náà. iye ọmọ bó ni màmá ẹ̀? Iṣẹ́ ọmọ Igbo náà ni. ọmọ Igbo náà ni màmá ẹ̀ ọmọ Igbo náà ni bàbá ẹ̀. Bẹ́ẹ̀ni. ẹ̀bùn Ìjẹ̀bú-Òde náà bí ẹ sí skul lọ ẹ̀ alákọ̀ọ́bẹ̀rẹ̀ òde lọ. Christ Church Primary School. secondary school ńkọ́? Christ Church Secondary School. university ńkọ́? ọ̀lọ́ iṣẹ́ òlò wa ńkọ́? Sọ̀rọ̀ sókè. Iṣẹ́ igi lèmi ṣe sà. iṣẹ́ àwọn ṣe thyroid iṣẹ́ igi. igi. òsì bó ti ṣe yẹn. Sọ́mi. sọ́mi ló ti ṣe. kí ni nǹkan tó ṣẹlẹ̀ sọ fún wa ní pàtó nǹkan tó ṣẹlẹ̀ tó fi dé ọ̀pọ̀ ọlọ́pàá ló ṣe orí àárín lọ́wọ́ ẹ̀ àpò láwọn kan lóríṣiríṣi. mo kọ́ mọ nìbọn sàrà pé èmi ni wọ́n fún ní Chief Bushra àwọn cabin èmi lọ fún ní cabin. cabin. bẹ́ẹ̀ ni sà. wọ́n lọ fún ní. cabin sà. kí ló ń jẹ́ cabin? Chief Bushra. Chief Bishop. bẹ́ẹ̀ sà. ok àwọn ṣáyàn. Number 4 àbí. bẹ́ẹ̀ sà. Number 4 Okay. àwọn yá ṣàlàyé ó ṣe wọlé. ó ní kó ṣe pé wọ́n bá àgbọn lọ́wọ́ Bushra nìkan ẹ̀mọ̀dẹ̀mọ̀ bí wọ́n ṣe dọ́wọ́ ẹni tó dẹ̀ gbé fún kẹ̀yìn tó kú. ó ti kú. àwa béèrè lọ́wọ́ ẹ̀ pé bàtà gbóhùn wọn wá bí wọ́n ta ní nọ́mbà 4 lè gbọ́n lọ sí gbígbọ́n wá sílé tọ̀dọ̀ mi ẹ̀ṣọ́ abẹ́ mi lé. bàbá ọ̀rẹ́ tàbí mú ọ ta ló mú ọ ẹgbẹ́? kí ló fà á tó fi wọ ẹgbẹ́? ọdún fani pé ìgbà tí mò ń ṣe igi yẹn tí mò ń ṣe thyroid yẹn tí mo tó ní èmi náà ti wá ṣiṣẹ́ mo ti mọ̀ ṣe mo ti wá change díẹ̀ díẹ̀ àwa bẹ́ẹ̀ ni wọ́n kẹ́ pé ń pé kájọ jáde lọ́nà pé àtẹ̀rọ gbádùn ní club kan ní bẹ́ẹ̀dì kan bẹ́ẹ̀ náà ìtẹ̀lé wọn lọ nìyẹn. mo tẹ̀lé wọn lọ. bẹ́ẹ̀ ni. ìbẹ̀rẹ̀ ti jọyìn ẹgbẹ́. bẹ́ẹ̀ ni. nígbà tó jọyìn ẹgbẹ́ yẹn báwo ló ṣe rí lára ẹ̀ báwo ṣé owó náà sanwó wọlé ẹnìkan sọ ẹ̀yìn nọ́mbà 2 yìí sọ pé òun sanwó wọlé ni ṣé owó náà sanwó wọlé ni. ó gba fóònù mi sọ́wọ́ ni ìgbà tẹ́mi tó máa mú wo fóònù mi tó sì wọ̀ ọ̀pọ̀ lọ́wọ́ mi mọ́ wọ́n gba fóònù dání máa padà fi 5,000 lọ gbà. ó sọ́dún kejì tó ti jọyìn. ẹni ó kó jẹ́ pé 3 years báyìí. tó jọyìn ẹgbẹ́ yẹn. So which is pé regularly wọ́n jọyìn àbí. bẹ́ẹ̀ ni. Okay. wọ́n gbọ́ pé ní ẹ ti pa àwọn èèyàn lóríṣiríṣi. ẹ̀sà mọ̀ pẹ̀lú sáà tó nígbà tẹ́mi ṣiṣẹ́ igi yẹn mo sì ń Ìjẹ̀bú-Òde o èmi máa ń lọ sí jẹ́fọ́ lọ kógi wá ṣiṣẹ́ igi lèmi wá pẹ̀lú. ọgbọ̀n ọjọ́ yẹn ti jọyìn o gbé àmọ́ gbọ́ pé wọ́n àwọn ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ tó kù máa lọ ń pa àwọn èèyàn. bẹ́ẹ̀ ni máa ń gbọ́ tó bá ti gbọ́wọ́ ìṣẹ̀lẹ̀ máa ń sá lọ́n tèmi ní sà. òun kí ló ti ń sá lọ. èmi mi ò gbé ní sà. ẹ̀mí ò gbé kí ló ti wá jọyìn nígbà tó mọ̀ fún mi ò gbé. olúwa ẹ̀ pé mí àwọn ọ̀jẹ́ tí mo fún kọ́ta bẹ́ẹ̀ lọ ṣe nìyẹn tó ní alẹ́ tàbí lọ bẹ́ẹ̀dì tó gbé mi wọ̀ ẹ̀ lọ alẹ́ ẹ̀ lèmi fi tẹ́lẹ̀ wọn. nígbà tó wá dé ó ṣe lọ police station pé wọ́n gbé mi lọ ibì kan o tí mi mọ̀ o. kí ló tó lọ rìpọ́tì ní station.
o lọ report. bẹ́ẹ̀ ni sà. kí ni mọ́mí ẹ sọ nígbà tí wọ́n mọ̀ pé ó ń ṣe ẹgbẹ́ òkùnkùn? wọ́n kọ́ fẹ́ kọ́ mi lọ́mọ ni. báwo lẹ ṣe wá padà sọ́ọ̀tẹ̀? mo bẹ̀ wọ́n jẹ́ pé mo dọ̀gbọ̀n gbà tí wáyé pé mo wá serious lórí iṣẹ́ mi padà pé wọ́n rẹ̀ pé mo serious lórí iṣẹ́ mi padà lọ́wọ́ pé àwọn pé kí n má wọrí pé mo ṣáà lọ ṣẹgbẹ́ òkun wọn á di nǹkan mi agídí gan mo ti bá máa lọ lé wọn gan gbà mí gan wọn máa ń kanra mọ́ mi iná lóòsì ni. always ni máa ń kanra mọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. ìwọ ṣe lọ rìnáàsì pé o ṣe gbẹ́ mọ́ nígbà tí wọn kó gbọ́ pé iye sọ fún ọ̀rẹ́ kan lọ́mọ kó sọ pé àwọn kìíní yìí lè ṣe mọ́ kí ló lọ ṣe. mo mọ̀ pé mo lè lọ ṣe nǹkan wọ́n ṣáà bá ti máa sọ fún àwọn ẹ̀gbọ́n mi kan lọ́wọ́ ní pé tó wá di next year yìí o pé àjọ máa kó ní ìlú yẹn alẹ́ máa lọ fẹjọ́ mi lọ sùn sọ fún everybody. kò pẹ́ náà ni wọ́n ṣe meeting kan tó ṣe last tó ṣe wọ́n ti gbọ́ ẹgbẹ́ lélẹ̀ mo sọ pé ọ̀tọ̀ ni wọ́n kọ́ èdè rí mi ọkùnrin pé kí n wá pé tí mo gbọ́ pọ́n ṣe meeting wọ́n lọ́ mi wọ ọbẹ̀ gan lọ́ní ẹ̀ wọ́n lọ́ máa fún nọ́mbà 4 orí ẹ̀ tó fẹ́ pé yàn láì fún nọ́mbà 4 yẹn. láì fún nọ́mbà 4. oṣù mélòó ń sì ló gba nọ́mbà 4 yẹn? kò tí pọ̀ sẹ́ méjì sàn. kò tí pọ̀ sẹ́ méjì. àbò tí pọ̀ sẹ́ mẹ́ta báyìí ṣá láti inú January náà ni. wọ́n jọ fún yín papọ̀ yìí. ó ti o. ok òun ti gba ìṣẹ̀fọ́ pé wọ́n gba nọ́mbà 4 yẹn. lẹ́yìn ìgbà tí ìyá ti sọ pé òun fẹ́ pọ̀ ẹ́ lọ́mọ. ojúṣe padà lọ gba 4. wọ́n pé báwo mo lọ bá àkọ́kọ́ fún mi. náà mo sọ lẹ́yìn ìgbà yẹn ló ṣe wá lọ jóye àbí. bẹ́ẹ̀ni. kí lórúkọ ẹ lẹ́ẹ̀kan sí. nínú ẹgbẹ́ wo ló ti jóye yìí gan-an. nínú ẹgbẹ́ wo. ayé ẹgbẹ́ ayé ni. ẹgbẹ́ ayé. ṣé fún ilẹ̀kẹ̀ sọ́wọ́ ni. wọn fún ilẹ̀kẹ̀. kí ni wọ́n á fún ẹ tó fi mọ̀ pé ó joyè kí ni àwọn ṣàmà téèyàn bá jọba aládé lórí ẹ̀ tàbí téèyàn bá dẹ̀jọba àrílẹ̀kẹ̀ àrílẹ̀kẹ̀ lọ́wọ́. kí ni nǹkan tó wá fún wọ àti olóyè nọ́mbà 4 tó ṣe tó jẹ. wọn fún mi kankan orúkọ náà lọ láti sọ pé ẹni báyìí lọ fún ní nǹkan. ẹ kí lórúkọ tán fún wọ. Chief Bushakabi. no oró òun ní sọ wọn fún ní kútánkútẹ àbí. normal frat name. kí ni frat name ẹ. Yebuyebuwa. 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 What does that mean? mo náà mọ. owó ọ̀dẹ bèrè wọ́n fún ẹ lórúkọ kan òun jẹ́ òbèrè pé kí ni ìtumọ̀. orúkọ family fathers ni orúkọ family fathers. ok Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ok orúkọ ẹ ló máa ń fún yàn. òṣù nǹkan tó ń dá láti sọ ni pé àwọn kan wà tó yẹ kó tó bá níṣẹ́ tí wọ́n lé ní sọ́ọ̀lì fún ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n máa jẹ́ bẹ́ẹ̀ bí. pé àwọn náà ni family father ẹgbẹ́ ta ṣe yìí náà. bọ̀ àwọn yẹn ò ṣe bẹ́ẹ̀ ń ṣe ìṣòmọ̀ kí ló tẹ̀yìn náà wá ń ṣe báyìí kí ló tẹ̀ ṣe tọ́ ìpasẹ̀ àwọn tó ṣe yẹn kí ló tẹ̀ tọpasẹ̀ wọ́n fi túlù ṣé ń gbà tí wọ́n ni. àwọn rí pé àwa náà ni ìyá máa ń pọ̀tù àwọn ọ́pọ́nẹ́tì náà ló máa ń pọ̀tù wàhálà tó bá ti lọ ọkọ̀ lè rí ààyè kan ìyá tó wá sádùúgbò wọn tó máa rí dé pa tó bá yẹ pa àwọn ààyè kan náà wọn ò ní gbà ó lè jẹ́ àwọn ààyè tó pé àwọn ọ̀rẹ́ yẹn náà tí wọ́n ní fẹ́ gbà ẹ̀yin náà nígbà. àwọn ọ̀rẹ́ èèyàn tó bá pa ẹ̀ wọ́n ní gbé ẹgbẹ́ ló ní kápọ̀sì ẹ̀tẹ̀ nínú ààyè wọn ò ní gbà àwọn náà máa lọ rí ilé tí wọ́n padà. kí ló porúkọ ẹ lẹ́ẹ̀kan. John Nkechi. John Nkechi kí ló sọ pé wọ́n bá lọ́wọ́ ẹnìkan kó tó wá mú wọ. ìbọn ni. ìbọn. kí lẹ fi bọ yẹn ṣé ṣe. èmi tó bá ń jàbọ̀ ẹ̀ ń sọ ẹ̀ náà ni pé bí wọ́n já ọ̀pá rẹ̀. àkórí tó sọ pé ìwọ ni búṣà àbí wọ́n fi ẹ́ joyè búṣà. bẹ́ẹ̀ sà kábìn. kábìn. kábìn búṣà ẹ tó bá fi joyè búṣà yẹn wọ́n ti fà á kí àti ìbọn lé lọ́wọ́ nìyẹn. wọ́n máa fún mi yọ mi ò tí gbà nǹkan bẹ́ẹ̀ sọ mi ìgbà láyé. wọ́n ti hand over gbogbo àwọn ọkọ̀ ilé lọ ó lè wà lọ́wọ́ ẹnìkan bọ̀. wọ́n hand over kò tí ì dọ́dọ̀ wọn tí gbé fún mi. nọ́mbà 4 ló máa ń kó ìbọn dání tó máa ń kó omi amúra bí sífàmùlà. yes or no. yes ṣùgbọ́n kò tí ì lọ́wọ́ tèmi sà fún wọn tí kò wá fẹ́ mi sà. nọ́mbà 4 ló máa ń kó nǹkan ìjà àdé ìdání that is cabin. bẹ́ẹ̀ni. yes or no. bẹ́ẹ̀ni. o mọ̀ pé nọ́mbà 4 ló máa kó dání. bẹ́ẹ̀ni sà. kí lorúkọ ọwọ́ ẹni tán láti bá ìbọn àti àti ọ̀tá àgọ́ ẹ̀. Òṣòdì ni. Òṣòdì. Òṣòdì. ṣé ìbọn gbogbo ẹgbẹ́ ni àbí ìbọn èèyàn kan. ìbọn eléyìí ó ní èèyàn kan ló gbé fún wọn. ìbọn gbogbo ẹgbẹ́ àbí ìbọn èèyàn kan. ìbọn gbogbo ẹgbẹ́ ni. bẹ́ẹ̀ni. ìbọn gbogbo ẹgbẹ́ ló ní àti àkẹ́ àti ọ̀tá yẹn. Okay, what's your name, please? John Nkechi. Ọpẹ́yẹmí Rasheed. kí lórúkọ tẹ́lẹ̀ kọ sí. Ibrahim Balogun. ìwọ ńkọ́. Olúwaṣeun Oṣòdì. ìwọ ńkọ́. John Nkechi. John Nkechi. pẹ̀lú ògbó nǹkan láti lò lọ́wọ́ yìí kí lẹ́sẹ̀ kí ìjọba kò ṣe fún ẹnì kan tó sọ̀rọ̀ ìwà. èmi fẹ́ kíjọba ràn wá lọ́wọ́ ni èmi ò tún ní padà sídìí nǹkan báyìí mọ́ kó ràn wá lọ́wọ́. ìwọ ló ti lọ sẹ́wọ̀n rí. èmi kọ́ mi ì tiẹ̀ rògùn ọlọ́pàá rí láyé mi. o
Ọ̀run ọlọ́pàá rí. rárá sà. Ẹ̀wọ̀n kọ́. Mo fẹ́ kí ìjọba kó help wa kó dárí ẹ̀ṣẹ̀ Ọ̀rọ̀ wa jì wá. dárí ẹ̀ṣẹ̀ jì This is the first time tí màá witness nǹkan báyìí nǹkan báyìí láyé mi. Bọ̀ nígbà tẹ́ lọ pé ẹgbẹ́ yìí ọdún pààyàn ọdún ń dára yín lóró ni ẹ̀dún para yín ni kí ló fà á tí ẹ fi padà kó bẹ́ẹ̀. Ìgbà tí èèyàn dèjì fèsì eléyìí báyìí ẹ̀kọ́ ni èèyàn ti kẹ́kọ̀ọ́ èmi personally mi ti kẹ́kọ̀ọ́ tí ìjọba bá dẹ̀ tún rí mi ojú mi ti hàn everything tó bá ti wá rí mi lẹ́yìn ilé nǹkan tó bá ti hàn ìjọba nǹkan ṣe fún wa. Èmi kọ́ mi ti ẹ̀rù ogun ọlọ́pàá rí láyé mi. Ọ̀run ọlọ́pàá rí. rárá sà. Ẹ̀wọ̀n kọ́. Mo fẹ́ kí ìjọba kó help wa kó dárí ẹ̀ṣẹ̀ wa Ọ̀rọ̀ jì wá. dárí ẹ̀ṣẹ̀ jì This is the first time tí màá witness nǹkan báyìí láyé mi. Bọ̀ nígbà tẹ́ lọ pé ẹgbẹ́ yìí ọdún pààyàn ọdún ń dára yín lóró ni ẹ̀dún para yín ni kí ló fà á tí ẹ fi padà kó bẹ́ẹ̀. Ìgbà tí èèyàn dèjì fèsì eléyìí báyìí ẹ̀kọ́ ni èèyàn ti kẹ́kọ̀ọ́ èmi personally mi ti kẹ́kọ̀ọ́ tí ìjọba bá dẹ̀ tún rí mi ojú mi ti hàn everything tó bá ti wá rí mi lẹ́yìn ilé nǹkan tó bá ti hàn ìjọba nǹkan ṣe.